pẹ̀lú àṣẹ Ọlọ́run ilẹ̀ Yorùbá ò ní dàrú. àṣẹ wà. gbogbo ẹnikẹ́ni tó bá ní kí ilẹ̀ Yorùbá dàrú nǹkan ó ṣe ìdààmú ó bá. àṣẹ. bẹ́ẹ̀ ni ó rí. àṣẹ. atọ́kùn. bí mo ṣe jókòó àwọn ará wa ní à ń sọ̀rọ̀ kan sí mi létí. èmi náà mà wípé ní nǹkan kan tẹ̀ ń bọ̀. tó sì ní í ṣe pẹ̀lú ìran Yorùbá. atọ́kùn. ẹ nà ń bẹ́ẹ̀. wọ́n ń sọ̀rọ̀ fún mi wípé bóòlù ni Yorùbá ò ṣe ní pàdánù ipò ààrẹ tí ń bọ̀ yìí. òun ni wọ́n bí ẹ̀ẹ́dínlógún léèrè ni mò ń bilẹ̀ léèrè torí wípé aṣojú ọmọ Odùduwà làwa gbogbo nǹkan tí ó bá sì jẹ́ oore fọ́mọ Yorùbá làwa dúró lé lórí bóòlù ọmọ Yorùbá ò ṣe ní dààmú mọ̀ wá tọ̀ pé kí ni ó ṣẹlẹ̀ wọ́n wá ní tí Tinubu ọ̀bá múra wọ́n tẹ̀yìn gbèrú kí ni mo wí. wọ́n padà tẹ̀yìn gbèrú. mo wá tọ̀ pé bóun ò ṣe ní tẹ̀yìn gbèrú tí ó fi jáwọn ọ̀nà Yorùbá lọ́wọ́ nítorí wọ́n lọ́mọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì ẹni tó bá súnmọ́ Tinubu ẹ sọ fún un sàárà kan ṣoṣo náà ni ó ṣe tó bá ti ṣe gbogbo ẹ̀ ó sì tùbà yóò tù ṣe gbogbo awuyewuye tí ń lọ nínú ẹgbẹ́ òṣèlú wọn èmi èso lóṣèlú ṣùgbọ́n torí pé Tinubu jẹ́ ọmọ Yorùbá bó o ní ó ṣe jẹ́ oore fún ẹni ọlọ́ra iyọ̀ ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ kọ́ lọ dà sínú òkun. Bàbá irú àwọn báwọn àwọn èèyàn tí ń bẹ lókè wọn máa wò wípé àkàìmọye ní sàrà àkàìmọye lè tó jùrú ìyẹn lọ táwọn ti ṣe. bọ́ bá létí kọ́ gbọ́ ohun tí ẹ̀mí ń sọ èmi kọ́ ni ń sọ̀rọ̀ àwọn alálẹ̀ ní ń sọ̀rọ̀ tó bá wù kó ṣe tó bá sì wù kọ́ mọ̀ ṣe é fúnra ẹ̀ ni ṣùgbọ́n kèé wá ṣe fúnra ẹ̀ nìkan nítorí wípé tí kíní Yorùbá bọ́ sí ìran Yorùbá lọ́wọ́ àtúnwà ní oko ẹrú mi ni bóò ni ó ṣe bọ́ sí ìran Yorùbá lọ́wọ́ làwa gbé lọ́wọ́ bóò ni Yorùbá ò ṣe ní dàrú bóò ni Yorùbá ṣe lọ síwájú nítorí táwa fi wà nú ẹ sọ fún Tinubu kó lọ ra iyọ̀ dáadáa tó pọ̀ kó lọ dà sínú òkú kó ṣàdúrà sí. ẹ wò ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wá ń lé ẹ bá wa share ètò yìí kó bá lè dọ́dọ̀ Tinubu. ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ ẹ sọ fún. ó ṣe pàtàkì ẹ bá wa share ètò yìí dáadáa dákun ẹ máa share rẹ̀ ẹ jẹ́ kó máa lọ káàkiri lórí atẹ́gùn bẹ́ẹ̀ ṣe ń share rẹ̀ ẹ sì máa like rẹ̀. kó tètè ṣe é kọ́mọ́dé pé ńgbà tí nǹkan bá bàjẹ́ tán ní ṣẹ̀ṣẹ̀ máa sáré kiri. ojú òní tìran Yorùbá o ẹ já share ètò yìí dáadáa àǹfààní bẹ fúnra Yorùbá tó pọ̀. ìbéèrè owó lọ́wọ́ rẹ̀ wọn ò mọ̀ rí wọn ò sì dọ́dọ̀ rẹ̀ rí ó lè ti máa gbó kọ́ mi ṣùgbọ́n ẹ sọ fún kó lọ ra iyọ̀ kó lọ dà sínú òkun sàárà tó jáde fún un ẹ̀ẹ́dínlógún ló sọ àwọn alálẹ̀ lọ́sọ̀ èmi kọ́ tó bá fẹ́ kó gbọ́ tó bá sì wù kó má gbọ́ ṣùgbọ́n ẹbọ kéékèèké nípa láìkú là atọ́kùn bóun ṣe lọ́nu ẹja bẹ̀rẹ̀ tó tòní ewé yìí ni wọ́n ń pè ní ewé akíntọ́lá. akíntọ́lá. ewé akíntọ́lá ni kò sí àṣà nílẹ̀ tí ò sí ńjọ́wọ̀n àná kò sí nílẹ̀ pápá ṣùgbọ́n ti wà nílẹ̀ pápá nìsín àwọn ilẹ̀ tó bá ti pẹ́ tí wọ́n ti dá ọkọ̀ mẹ́ tílẹ̀ ti jí ní máa wu akíntọ́lá. ewé àwọn bàbá wa ni ewé láíláí ni ojú orí akíntọ́lá lewé yìí ti kọ́kọ́ wù náà fi ń pè léwé akíntọ́lá. ewé Yorùbá lágbára pọ̀ fà. ewé yìí wá ní iṣẹ́ tí í ṣe é pọ̀ á sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí kí ni mo wí á sọ̀rọ̀ lórí ẹ̀ gbàngbọ́ dẹkùn lónìí kékeré ó ti bẹ̀ wò. ewé akíntọ́lá ní ojú orí akíntọ́lá ni wọ́n ti kọ́kọ́ rí ewé yìí òun láfún wò pé kí wàá lóko eléyìí ewé wo láwàá fún àwọn à ń pè ní ewé akíntọ́lá òun ní iṣẹ́ tá a fi ṣe pọ̀ eléyìí ni ewé jogbo iṣẹ́ tá à ń fẹ́ eléyìí náà ṣe ó pọ̀. wọn ló korò bíi jogbo. jogbo ní iṣẹ́ rẹ̀ pọ̀ ewé jogbo ní ẹ̀rí òun là máa ń lò òun là máa ń pè ní mosquito leaf àwọn bàbá wa ń jọ wọn àná wọn ò ní fílìtì kankan tó fi fílìtì ilé ewé yìí tí wọ́n bá ti já tán fi sígbèrí pẹ̀lú àṣẹ Ọlọ́run bẹ́ẹ̀ fọ́n bá ń kùn kò ní débi ewé yìí ara àṣírí tí mẹ́nu ewé yìí nù tẹ́ẹ̀fọ́n bá ń lọ lọ́tún lósì kò ní débi ewé yìí. àwa náà ní a ní nǹkan tó kápá ẹ̀fọn láì ṣe pé àṣẹ̀ṣẹ̀ ń rògbò ìbò ìgbà wáṣẹ̀. nígbà táwọn bàbá wa bá sin adìẹ yọ̀wọ̀n àná ewé kan bẹ tí adìẹ bá sin ọ̀rọ̀ wọ́n kàn kéwé yẹn sílé adìẹ ni
òun ni sandpaper leaf ewé wín òun ni wọ́n kó sílé adìẹ gbogbo yọ̀rọ̀ yóò dẹ̀ parẹ́. wọ́n sàkó ń bẹ̀. wọ́n kú ni. ewé yẹn làwa lò fún ìfúnpá gíga àlọ́bẹ̀rún lónìí. kẹ́ẹ̀kan lè mọ̀ wípé Yorùbá ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan. àwa mọ̀ wúlò rẹ̀. ewé yìí ní ìṣe ewé àtọ̀húnrìn wa lélẹ̀ kìí ṣe ewé wa ńlẹ̀ yìí. àwọn kan máa ń pè ní dóngóyárò òyìnbó, àwọn kan ń pè ní masquerade tree, ewé tí máa ń ga wọn táwọn yẹn máa ń pè sí tí máa ń tọ́ máa ń pè sí ká ọmọ fi ń múlé dára tí ó wá ga gogoro. kìí ṣe ewé wa ńlẹ̀ ewé àtọ̀húnrìn wa ni, ṣùgbọ́n nínú ìwádìí àwọn bàbá wa wọ́n jẹ́ ká mọ̀ wípé àǹfààní tó pọ̀ wà nínú ewé yìí. Kí wá ló jẹ́ ká kó àwọn ewé yìí wá ká lè kẹ́kọ̀ọ́ nú ẹ̀ torí pé people are dying untimely death. Ọ̀pọ̀lọpọ̀ ń kúkú àìtọ́jọ́. Mo wá wò wípé kí ló ń fa ikú àtọ́jọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àrùn kan bẹ tí ò nítumọ̀ tí sì ń pààyàn. Tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń dẹ̀ nọ́ọ̀sì rẹ̀ ní gbogbo ìgbà. Oṣooṣù wọ́n lọ flush ẹlòmí ọ̀sọ̀ọ̀sẹ̀ ni. Ìyìn tó sì lò tí ó fi kúrò làwọn nǹkan tá lò ní. Eléyìí ni à ń pè ní lime orange. Ọsàn wẹ́wẹ́. Òrombó. Òró òyìnbó. Òrombó. Ọsàn wẹ́wẹ́. Òró òyìnbó. Nígbà táwọn òyìnbó kó kíní yìí wá, wọ́n wò wípé kíní yìí ṣe wá fẹ́ jọ òró tiwa. Torí wípé ló kọkàn tá fún òṣìṣẹ́ ìbò ńgbà náà. Wọ́n wò pé ní bó ṣe rí lómúlómú lọ́wọ́ kò yàtọ̀ sí òró tiwa tá ń jẹ nípínlẹ̀ Ọ̀ṣun. Lábẹ́ ní òró òyìnbó. Òró òyìnbó. Tí túmọ̀ òró òyìnbó fi jẹ jáde nù. Òró òyìnbó. Àwa lọ́rọ̀ tiwa. Ó ti yé wà yìí. Yìí máa pọ́n. Òun là máa ń jẹ tí máa ń dùn mẹ̀mẹ̀mẹ̀ bíi ṣúgà tí máa ń sara lóore. Òró tiwa nu. Ìgbà wọn kọ́ léyìí dé. Àwa wò ó pé kó lè lè ṣètò wọn rí. Kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yàtọ̀ sí òró tiwa tá à ń jẹ. Ẹja mọ̀ pé lóró òyìnbó. Òró òyìnbó ló kọ eléyìí. Àǹfààní ń bẹ lórí ètò yìí. Ẹ máa share ètò yìí ẹ dákun. Eléyìí ni wọ́n pè ní ẹyin ìbílẹ̀ egg. This is our own traditional egg. The most richest egg in the world is our traditional egg. Medicinal volume ẹyin ti wá pọ̀. Ìwọ̀n aṣọ bíi méjì péré. Ní medicinal volume ẹyin ó pọ̀. Àkọ́kọ́ medicinal volume ẹyin tí egbò bá dùn yàn tó bá ń jẹ ẹyin dáadáa yóò dẹ̀ máa san. Egbò ó máa san bẹ́yàn bá ń jẹ ẹyin dáadáa. Ní ṣíṣe rẹ̀. Medicinal volume téèyàn bá ní bóyá o l'accident ní ṣubú àní farapa o. Àṣẹ wà. Ṣùgbọ́n tó bá ṣe tó bá ṣẹlẹ̀. Tí irú ẹ̀ bá wáyé. Tó bá wáyé yìí máa mú kójú egbò tètè san. The medicinal volume local egg títí wá ó rich ju àwọn eléyìí táyà Greek máa ń yé. Nítorí wípé oúnjẹ táwọn eléyìí jẹ tí wọ́n gbà ń salẹ̀ jẹ à ń ṣàgbàdo jẹ ni wọ́n fi dàgbà. Oúnjẹ ìbílẹ̀. Oúnjẹ ìbílẹ̀ ni wọ́n fi dàgbà kò é ṣèyí tí wọ́n bí dọ̀ pẹ̀lú kẹ́míkà no. Téèyàn bá ń jẹ yìí tó bá ní ojú egbò kódà téèyàn bá ní pain nínú egungun púpọ̀ tó bá ń jẹ ẹyin méjì lójoojúmọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run á dẹ̀ máa relief. Kínú ẹgbọ́ ìbá mi. Bẹ́ẹ̀ ni. Medicinal volume ẹyin tó ní if you have a low sperm count ó tún ṣiṣẹ́ fún. Ní ẹyin ìbílẹ̀ náà. Lẹ́yìn ìbílẹ̀ náà ó ṣiṣẹ́ fún low sperm count. Ẹ mọ̀ pé à ń sọ̀rọ̀ ìwòsàn rẹ̀ nú. Ìwòsàn tí ń bẹ lára ẹyin ìbílẹ̀. Bó ṣe tún wá ṣiṣẹ́ yìí ó tún wá ṣiṣẹ́ fún typhoid. Mélòó la fẹ́ kà nínú eyín adípèlé. Ẹjẹ́ á máa sí káyọ̀ lè mọ̀ wípé àwọn èso lóògùn tí ọmọ kankan. Kí wọ́n lè mọ̀ wípé àwa kì í so lóògùn èké ó ṣiṣẹ́ fún typhoid. Ní ẹyin yìí ní medicinal volume ó ṣiṣẹ́ fún typhoid. Bá ṣe lóore ẹja lọ. Ẹ bá mi gbé kámẹ́rà sórí ewé ìkan rí ewé Akíntọ́lá yìí. Ewé àwọn bàbá wa nìkan lè dà mọ̀. Fáǹfààní ìwọ tó ní typhoid tó ń lọ flush ẹ̀ ní hospital gbogbo ìgbà kò lè lọ. In tó lò tí ẹ lọ ni. Ewé Akíntọ́lá yín tẹ̀ wà ní outside ẹ lè ní kábà yín ṣe ránṣẹ́. Ẹ lè pè wá kábà yín ṣe ránṣẹ́.
tá a bá ti ṣe ránṣẹ́ kò lè bàjẹ́ ẹ̀tọ́kùn á gbo ewé yìí a ní jẹ́ kómi ó pọ̀ mbẹ̀ púpọ̀ tá a bá ti gbo ewé yìí omi rẹ̀ ò ní pọ̀ á jẹ́ kí ewé yẹn ó kì tó bá ní àwọn ní táífọ́ọ̀dù inú kan kòróorun sun ẹ̀yìn ó gbo ewé yìí mu tó bá ti gbó ó léròjà o ṣùgbọ́n gbà tó bá fi tó 10-20 minutes ó gbọ́dọ̀ lágùn wá ara rẹ̀ gbọ́dọ̀ balẹ̀ ó gbọ́dọ̀ sùn nítorí wípé táífọ́ọ̀dù ní ibà kójúpọ́n tí máa ń jẹ̀fun tí máa ń jẹ̀dọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ń náwó sí káàkiri lọ́sibítù tí wọn ò rójútùú sí tó jẹ́ wípé ní gbogbo ìgbà ni wọ́n ń gbomi tó bá ti gbo eléyìí tán á wà padà sórí òrombó yìí á wà gé òrombó 4 á fún sí a fún sínú nǹkan tá a ti gbó á fún sínú akíntọ́lá ti gbó pẹ̀lú omi díẹ̀ tó mẹ́yẹ ò ní pọ̀ jù tá a bá wá ti ṣe bẹ́ẹ̀ yẹn tán á lọ ra alábùkún tá a bá fẹ́ kó tètè ṣiṣẹ́ warawara ní kíákíá alábùkún ògùn Yorùbá ni ọmọ wa ló ṣe bá a bá promote iṣẹ́ rẹ̀ tó dáa kò burú bẹ́ẹ̀ ni ògùn tó ti wọ àgbáyé ni ògùn alábùkún yẹn tó bá ọ wà bu alábùkún sí ṣé mọ̀ pé a ti fi òrombó 4 a ti fún omi rẹ̀ sí ewé akíntọ́lá yìí a wà mú ẹyin ìbílẹ̀ kan a fọ́ sí a mú alábùkún a fọ́ sí ó dóògùn ṣé bá a bá fọ́ sí tán a wà pò papọ̀ àbí. bẹ́ẹ̀ ni tá a bá fẹ́ preserve ẹ̀ a lè fi ọtí òyìnbó ọtí ògógóró díẹ̀ sí tá a bá fẹ́ kó tètè bàjẹ́ àti pé òrombó fúnra rẹ̀ is for preservative ó ń ṣiṣẹ́ láti má jẹ́ kí nǹkan ó tètè ferment láti má jẹ́ kí nǹkan ó tètè bàjẹ́ òrombó ṣiṣẹ́ fún ṣùgbọ́n láti ràn án lọ́wọ́ bóyá a fẹ́ gbé ránṣẹ́ láwọn tó wà nílùú ọba àwa lè fi a little bit hot àfìsì kéèyàn kàn gbé mọ́ lẹ́ẹ̀kan ṣoṣo atọ́kùn òdiwọ̀n rẹ̀ ńkọ́ tó bá ti gbo eléyìí ní dèdè mílìkì méjì dèdè omi mílìkì méjì mílìkì agolo mílìkì ọlọ́pẹ yẹn dèdè omi rẹ̀ méjì ti tó omi òrombó yìí gé 4 sí fún sí mílìkì alágolo bí mílìkì ọlọ́pẹ wọn tú sí ẹyin ìbílẹ̀ tú sí alábùkún fi sí wọ́n fi sinapu kékeré sí kó má bàa bàjẹ́ tó bá jẹ́ èèyàn fẹ́ mú lẹ́sẹ̀kẹsẹ̀ ńkọ́ kò nídìí tó bá dédé bó ṣe gbó yẹn wàá mú gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà eléyìí èsè tí ń ba kankan jẹ́nu àgọ́ ara bí ìgbà téèyàn mú mi ní bó gbà téèyàn mú mi ní ṣùgbọ́n oògùn ni ẹyin tẹ́ rí yẹn á lọ mọ́ gbogbo ibi tí nǹkan nínú yẹn òun á lọ mọ́ gírísì rẹ̀ àtọ́kùn inú nǹkan ni igbá ń ṣe ni kò gbogbo ẹ̀ á kúrò ṣùgbọ́n tó o bá ní ọ̀sà o lè lò ó torí òrombó tó wà ń bẹ̀ àtọ́tí tó wà ń bẹ̀ tó o bá ní ọ̀sà tó fẹ́ lò ewé yìí nìkan ẹyin ìbílẹ̀ mílíìkì àtàlábùkún ni wàá lò tó bá ní ọ̀sà. ẹ ti gbọ́ dáadáa báyìí ẹ dákun ẹ bá wa ṣíà ètò yìí ó yẹ kí ètò yìí kó kárí ẹ jẹ́ kí gbogbo èèyàn ó jàǹfààní ńbẹ̀ àgàgà gbogbo ìran Yorùbá nílé lóko lódò lẹ́yìn odi ẹ dákun ẹ máa láìkí rẹ̀ kí ẹ máa ṣíà rẹ̀. ẹ rí wípé ètò à ń ṣí láwẹ́láwẹ́ bí ó ṣe wúlò fún tọmọdé tàgbà tó bá wá jẹ́ pé ọmọdé la fẹ́ fún bá a ṣe ṣe tán yẹn tó bá jẹ́ ọmọdé ni a lọ wá dèdè síbí ìmùkọ 4 gbàtà ṣe báwọn tán bí ìṣe bébí kékeré tí ó ti ju bí ọmọ ọdún 2-3 lọ a máa fún ní 1 spoon in the morning and afternoon and in the night. bóun ó ṣe mú tiẹ̀ nu. bóun ó ṣe mú ṣùgbọ́n gbà ó lè mú tán lẹ́ẹ̀kan ṣoṣo tí ò ní sí nǹkan kan láàrin 30 minutes gbogbo ara rẹ̀ yóò sì máa jí pépé bọ̀. òun náà mọ̀ wípé òun ti gbé nǹkan lura. tested confam ni èyí ò ń bá wọn. èkejì ẹ̀wọ̀ ewé yìí. bàbá fákẹ́ tó lọ bí ìkejì àwọn ìbéèrè kan bẹ tí mo fẹ́ béèrè nípa eléyìí. bá a ṣe fi ń wo àìsàn jẹ̀fun-jẹ̀dọ̀ ń lẹ́ ṣàlàyé fún wa yìí kí ni nǹkan míì tẹ́wé ìtún wò. ìdí ń ṣiṣẹ́ pọ̀. bíi kí ni. a máa ń lò láti fi wo wèrè. ṣùgbọ́n èmi wọ wèrè ṣùgbọ́n ó ṣiṣẹ́ fún un ṣùgbọ́n nítorí wípé àìbá mọ̀
ó ṣiṣẹ́ fáwọn ọpọlọ gan. Gbọ́ Yorùbá mi yé ó ṣiṣẹ́ sí kí ni àwọn ọpọlọ tó dẹ̀ dájú tested confirm ni báyé bá tún wá ń ṣe èèyàn tí ọ̀rọ̀ náà lọ tí nǹkan dí àtúmọ̀ ń lewé yìí. Léwu Akíntọ́lá yìí kan náà. Ewé àwọn bàbá wa ni béèyàn bá wá tà lọ́jà àwọn tó ní bá a ṣe ń lò pé ṣọ́ọ̀bù mi ò ta oníbà ṣe ń lò. Ẹ wo bàbá Fagbero ẹ bá mi pe nọ́mbà yín gangan nọ́mbà tí yín dáhùn máa pè yín sí. 080 30 30 45 45 63 63 83 83 080 080 30 30 45 45 63 63 83 83 080 080 30 30 45 45 63 63 83 83